Ẹ̀kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ káàbọ̀ sí orí ètò wa ẹwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé àwọn ẹwà eléyìí tí ó wà ní inú ìṣirò. Tá dẹ̀ ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Booth. So pẹ̀lú ògo Ọlọ́run Ọba, a máa tẹ̀síwájú níbi tí a bá ètò náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. So tá a bá gbàgbé, ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá ibi tá a gbé dúró òun náà ni program F6. So níbi tí ọ̀jọ̀gbọ́n ti ń ṣàlàyé ní tí a ń pè ní polynomial equation. So wọ́n mẹ́nu lé quadratic equation, a dẹ̀ ṣàlàyé àwọn oríṣiríṣi ọ̀nà léyìí tí a lè gbà ṣe quadratic equation. So a sọ pé tá a bá fẹ́ ṣe quadratic equation nínú ọ̀nà alákọ̀ọ́kọ́, eléyìí tí a lè lò òun náà ni tí a mọ̀ sí factor method. So a ṣàlàyé fún wa pé ká tó lè lo ohun tí a mọ̀ sí factor method, òun náà ni pé kí ni ó ní agbọ́nrin eléyìí tó yẹ pé a gbé quadratic equation wá sí àwò bóyá ó ní linear factor àbí kò ní. So kí dẹ̀ lágbọ́nrin òun náà ni tí a ń pè ní discriminant, b squared minus 4ac. Òun náà ni pé tó wáyé pé discriminant wà yìí o, tá a bá ní equation kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ as squared plus bs plus c equals to 0. Táwa sọ tí a, b àti c tó jẹ́ ta sọ sínú arákùnrin yìí. So tó wá lọ fún wa ní tí a ń pè ní perfect square. Kí ni perfect square? Nọ́mbà tó jẹ́ pa lè wá square root rẹ̀. So tí a bá wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ 4, 9, 16, 25 àti àwọn báwọn àwọn perfect square. Tó bá lè fún wa ní perfect square, ajá sí pé ó ní linear factor nìyẹn. So ó ní linear factor ni a lè tẹ̀síwájú lórí rẹ̀. So kí ni mo dẹ̀ sọ fún wa? Mo lára ṣe kí ni o? A mọ̀ wá AC wa. Pé AC á wọ factor rẹ̀. Mo ló láwọn nọ́mbà oníbejì tó yẹ pé tá a bá multiply àwọn nọ́mbà méjèèjì ń papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 9 nísìn, ẹ rí pé factor rẹ̀ ni 139. Àwọn nọ́mbà oníbejì tí mo lè fàyọ ń bẹ̀, àwọn náà ni 1933. Torí tí n bá multiply àwọn ìbejì papọ̀ yóò mọ̀ fún mi ní 9 padà. Àwa ò pé kí ló yẹ pé tá a bá multiply rẹ̀ papọ̀ yóò mọ̀ fún wa 9 akáláṣe, àwọn ìbejì 9 ni ó fún wa. Tàbí tí n bá rò papọ̀ tí ó máa fún mi ní kíni o, yóò mọ̀ fún mi ní coefficient x bí báyìí. So ilẹ̀ ni linear factor. Àṣàlàyé tí a ń pè ní kíni? Completing the coefficient tó bá jẹ́ wípé method alákọ̀ọ́kọ́ lè ṣiṣẹ́ mọ́. Tó jẹ́ pé ìgbà tá a bá gbé síbi discriminant wa, a rí perfect square, a lè lo kíni o, a lè lo completing the square method. So láti ibi completing the square method bákan náà, àṣàlàyé tí a ń pè ní kíni o, tí a ń pè ní quadratic formula fún wa. Àṣàlàyé tí a ń pè ní quadratic formula fún wa, a dẹ̀ sì prove ẹ̀ láti bẹ̀. So ìjẹ́ tí eléyìí bá yé wa tí a sì gbọ́yé, a mọ̀ tẹ̀síwájú. So níbi frame tó kàn láti frame 18. So ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ bọ́ sí ibi tí a mọ̀ sí cubic equation. Bó la ṣe lè ṣe cubic equation? Cubic equation wà ní o, eléyìí tó jẹ́ pé kí ni o, tó bá ní ó kéré pin linear factor kan, at least one simple factor. Ẹ rí pé tí ọ̀jọ̀gbọ́n tó fi ṣe kí ni tó fi mú àwọn. Kí ló tọ́jú ọ̀gbọ́n fi mú rú nǹkan báyìí? Ẹ rí pé method oríṣiríṣi la lè lò láti fi lè solve cubic equation. Àwọn kan náà kí là ń pè ní cubic equation? Cubic equation náà ni tó bá jẹ́ pé ń bá ní polynomial mi báyìí, tó jẹ́ pé highest degree tó wà ń bẹ̀, degree tó tóbi jù ń bẹ̀ 3 ni o. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ń bá ní as raised power 3 plus bx squared plus cs plus d is equal to 0. Aláàmọ̀ degree tí equation kan ń ṣe pẹ̀lú degree tó bá pọ̀ jù ń bẹ̀. Ẹ rí pé tó pọ̀ jù, so nínú àwọn degree a rí pa ní degree 3, degree ní power tí unknown sí wá rù. Ẹ gbé orú 3, orú 2, orú 1.
so ti wá bá ajá sí pé lẹ́yìn tó pọ̀ jù ń bẹ̀ ń 3 ni so ní ó mọ̀ sọ irú equation wa àwa ní àwọn equation yẹn lórúkọ tó bá jẹ́ pé degree kan ni ó lóní a ní linear equation ni so ti láì pé degree méjì quadratic equation yìí tá a ṣe lọ́sẹ̀ tó lọ tó bá jẹ́ pé mẹ́ta òun wà ní kíni là ń pè ní cubic equation wá rí cubic equation báyìí a lè ṣe pẹ̀lú method méjì o a ní trial and error method òun náà ni pé kíni o yẹ̀ wò bóyá ó ṣiṣẹ́ so ẹlẹ́ẹ̀kejì òun náà ni factorization method ṣùgbọ́n kí ló tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ẹgbẹ́ bá bí báyìí ó ní cubic equation having at least one simple factor òun náà ni pé kí ni ó fẹ́ ká ló ń tá a ti mọ̀ níbi quadratic equation wa láti fi ṣe kí ni láti fi tẹ̀síwájú lórí cubic equation yìí ẹ má gbàgbé a ní cubic equation ó ní degree mẹ́ta àsọpọ̀fin kan bẹ nínú ìṣirò kí ló fi ń sọ òfin ó ní pé tí n bá ní equation degree mẹ́ta root mélòó ni màá máa ní root mẹ́ta so ti bá ẹ pé ńgbà tá a ṣe quadratic equation èyí ró ilé ìta ṣe lọ́sẹ̀ mẹ́jọ ọ̀sẹ̀ tó lọ ẹ pé quadratic equation lélẹ́yìí o degree méjì ló ní ajá sí pé root mélòó láì níbẹ̀ ò 2 root a mọ̀ ní root méjì tàbí solution méjì so tí n bá ní degree mẹ́ta ńkọ́ gẹ́gẹ́ bí cubic equation ajá sí pé màá máa ṣe kí ni o màá máa ní root mẹ́ta mẹ́rin ńkọ́ màá máa ní kí ni o root mẹ́rin wọ́n á kó tán fún agbẹ́ta bá ní kí ni equation of degree n degree kí ni wọ́n mọ̀ ní root mélòó n root so ti yàbá so ajá sí pé ọ̀jọ̀gbọ́n á wò pé òkè náà tàbá ní root mẹ́ta ajá sí pé tí n bá ti mọyọ kan nú mẹ́ta òun mélòó ló kù méjì òun délé yìí pé nísìnyí báyìí cubic expression lélẹ̀ tí n bá ti mọ factor kan ń bẹ̀ ajá sí pé expression mi yóò mọ jẹ́ kí ni o yóò mọ di quadratic expression padà so níwọ̀n ìgbà tó bá ti wá di quadratic expression padà mo wá lè lo nínú àwọn kí ni o nínú àwọn ọ̀nà tí mo gbà ṣe quadratic expression quadratic equation ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ọ̀jọ̀gbọ́n ní ó fẹ́ ká gbọ́yé níbí báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tá bá jẹ́ quartic ẹ rí pé nínú tó gbé síbi quartic tẹ́ bá wo bí ìwé òun náà ni pé kí ni quartic equation having at least 2 simple factor òun náà ni pé tí n bá ti mọ factor méjì ń bẹ nínú mẹ́rin fi hàn pé quartic òun náà ni pé mẹ́rin ní òní nínú méjì tí mo mọ ohun adjusted expression mélòó ni ó mọ kù nínú mẹ́rin mo ti mọ méjì solution root mélòó ni ó mọ kù root méjì tá bá dẹ̀ sì ní root méjì degree mélòó nìyẹn òun náà ni pé kí ni expression degree 2 tí a mọ̀ sí quadratic a wá ṣe lo interlo adjusted tí a fẹ́ mọ̀ bí báyìí náà ni pé kí ni a mọ̀ lo àwọn òfin kan tá a ti kọ́ sẹ́yìn a sì tún mọ̀ lo àwọn tá a kọ́ lọ́sẹ̀ tó lọ tí a mọ̀ sí kí ni o tí a mọ̀ sí quadratic equation jẹ́ tí eléyìí bá yé wa so kí n tó bẹ̀rẹ̀ mo fẹ́ ká ṣe ìrántí àwọn nǹkan yìí o eléyìí tó yẹ pé yóò wúlò fún wa tá a bá fẹ́ ṣe cubic equation wa lákọ̀ọ́kọ́ mo ní ká má gbàgbé pa lè ṣe cubic equation wa pẹ̀lú method méjì alákọ̀ọ́kọ́ náà ní kí ni trial and error yẹ̀ wò bóyá ó ṣiṣẹ́ láti lo trial and error yìí a mọ̀ lo òfin ibi rational root theorem ẹ gbé mo ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá kí ni rational root theorem sọ òun náà ni pé tí n bá ní a s raised by 3 plus bs square plus cs plus d is equal to 0 so ti international root theorem sọ fún wa ni pé kìí ṣe gbogbo equation ni ó mọ ní rational root ẹ gbé mo ṣàlàyé fún wa lọ́sẹ̀ tó kọjá pé a lè ní complex root bó láti mọ̀ pa ní complex root tó wáyé pé discriminant mi tó bá kéré sí 0 so ti bá ṣùgbọ́n tí equation kan bá ní rational root mo lè mọ àwọn root yàní pé mo lè mo ní nǹkan kan tí mo fi lè mọ bí tí àwọn root yóò ti mọ wá tí a mọ̀ sí possible root ní tó lè jẹ́ possible root ń bẹ òun náà ní kíni òun náà lòfin rational root ń sọ fún wa òun náà ní pé kíni o factor of c of d so ti bá so divided by factor of a ẹgbà ṣàlàyé òun náà lélẹ̀ so ti factor of a mi by a factor of d mi by tí n bá ṣe kíni o tí n bá divide àwọn méjèèjì set tó bá fún mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2s raised by 3 plus 4x squared plus 5s plus 8 is equal to 0 so tí mi bá àjá sí pé tí n bá fẹ́ mọ àwọn possible factor tí mo lè ní fún equation yìí yóò mọ jẹ́ kíni o factor of 8 so tí divided by what factor of 2 bó ti yà bá
adẹ̀ sì ti mọ̀ pé kí ni factor of 8 o ẹgbẹ́ náà ní kí ni o plus or minus 1 plus or minus 2 plus or minus 4 plus or minus 8 factor of 2 ńkọ́ plus or minus 1 plus or minus 2 ajá sí pé àwọn tí mo lè ní tó lè jẹ́ possible root mi tó bá jẹ́ pé ó tiẹ̀ wà òun náà ní kí ni plus or minus 1 plus or minus 2 plus or minus 4 plus or minus 8 so the irrational root theorem mú sọ fún wa nìyẹn so tá bá ti wá mọ̀ eléyìí àwa lè ṣe kí ni o a tún lè lo tí a ń pè ní kí ni reminders theorem ṣe à ń pè method ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí ni òun náà ni tí mo pè ní factorization method ajá sí pé màá máa factorize mo ti mọ̀ pé cubic equation mi màá máa ní root mẹ́ta ajá sí pé tí n bá ti mọ̀ kan nínú àwọn factor yẹn méjì yòókù mo lè factorize pẹ̀lú lílo kí ni o quadratic formula kí mo wá là lè fi ṣe òun náà ni pé nínú àwọn òfin tí mo tún fẹ́ ká dìmọ̀ ká tó lọ síwájú ń bẹ̀ òun náà ni kí ni o reminder and factors theorem kí là ń pè ní reminders and factor theorem tó bá jẹ́ pé n bá ní polynomial kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ as raised by 3 plus bx squared plus cs plus d is equal to 0 tí n bá ní polynomial yẹn tó wá jẹ́ pé polynomial mi yìí f of x yìí tí n bá divide ẹ̀ pẹ̀lú kí ni o binomial yìí s minus a so tí n bá ẹ mọ́ gbàgbé pé tí tá bá divide f of x over s minus a kí là ń pè kí ni ẹgbẹ́ tá ń pè arákùnrin òun náà ní kí ni o a mọ̀ pé ní dividends in tá a fẹ́ divide so tí n bá s minus a mi òun náà ní kí ni o òun náà ní divisor in tí mo fẹ́ fi divide ẹ̀ kápẹ́ nígbà tí mo wá divide ẹ̀ tán mo bá ní q of x kí ni mo pè q of x yìí kí ni q of x wọ́n mọ̀ jẹ́ òun là ń pè ní kí ni o à ń pè ní quotient so tí then plus r of s tó bá jẹ́ pé sẹ́kùn kankan lẹ̀ òun mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ reminder wa mo rò bá gbọ́ yín báyìí kí ni mo ń sọ òun náà ni pé kápẹ́ yín bá ní 9 divided by 3 3 mélòó ní mo rí inú 9 3 ni o kí ló sẹ́kùn lẹ̀ òdo ajá sí pé 9 yìí òun ni dividend so tí n bá 3 yìí òun náà ni kí ni divisor in tí mo fi divide in tí mo fi pín 3 eléyìí òun náà ni kí ni quotient in tó sẹ́kù yìí òun náà ni kí ni o òun náà ni reminder mo bó ti yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 8 divided by 3 ẹ rí pé yóò mọ̀ fún wa ní kí ni 2 remainder 2 8 yìí ni dividend 3 yìí náà ni divisor 2 yìí ni quotient 2 yìí náà ni kí ni o reminder òun náà wà ní pé pẹ̀lú tí mo kọ síwájú ká pé ń bá ní f of x mi divided by s minus a tí mo sì ló fún mi ní quotient yìí q of x plus reminder ó ti yé mi báyìí so q of x then tó sì fún mi ní reminder báyìí ẹ má bínú tó fún mi ní reminder yìí ajá sí pé mo lè tún kọ tí ó mọ̀ jẹ́ kí ni o f of s equal to s minus a q of x plus r of x wa ti ń ṣe reminder bó la ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ rí pé 8 over 3 ń bí báyìí a ló jẹ́ 2 remainder 2 ajá sí pé tí n bá fẹ́ get here 8 mi padà mo lè sọ pé 8 is equal to 3 times 2 plus 2 ṣe rán so tí n bá tí 8 mi wá jẹ́ kí ni o dividends 3 mi divisor kí ni 2 mi quotient then tí 2 dẹ̀ ṣe kí ni o tí 2 sẹ́kùn lẹ̀ mo bó ti yá báwọn so láti bí báyìí lọ nígbà tí mo ti mọ̀ báyìí ọ̀yà ká pé n bá ní let x is equal to a tí x mi bá jẹ́ a so tí n bá ajá sí pé f of a mi yóò mọ̀ wá jẹ́ kí ni o a minus a q of a plus ẹ jẹ́ ká túnbọ̀ nǹkan kan yé ń bí báyìí so tí yé mi báwọn ẹ rí wípé tó bá jẹ́ pé tí n bá ní quotient mi degree quotient yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ ju degree reminder lọ so tí mi wà ajá sí pé tó wáyé pé degree
in tó jẹ́ quotient mi tó bá jẹ́ kí ni o tó bá jẹ́ linear factor yà tó jẹ́ degree 1 so kí ni r mi ó mọ jẹ́ bí báyìí remainder mi degree 0 ló wọ́n mọ jẹ́ torí degree ò ní mọ tó degree in tí a mọ̀ sí quotient mo bó ti yá báyìí so ajásípélé yóò mọ jẹ́ kí ni o ẹ̀sọ́ tí a mọ̀ sí divisor ajásípélé ọmọ jẹ́ a lè sọ pé lè jẹ́ haru kí lè ta fi mọ̀ pé lè jẹ́ haru tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ̀rí pé lè báyìí o linear factor ni a sọ pé degree divisor wa yóò mọ kéré sí kí ni o yóò mọ kéré sí yóò mọ ju degree remainder wa lọ mo bó ti yá bá kí ló ìdí tí ó fi mọ kéré sí òun náà ni pé kí ni ṣe àgbẹ̀ kò lè lọ mọ́ nínú rẹ̀ ló fi ṣẹ́kù séńjì lẹ̀ tó ti yé so ẹ rí i pé eléyìí ò tó 3 mọ́ kí ló tí òjò tó 3 eléyìí kò tó 3 kí ló tí òjò tó torí pé a tún lè rí 3 mìíràn mọ́ lẹ́yìn tá a bá ti yọ méjì mo bó ti yá bá so lẹ́yìn tá a bá ti yọ méjì a lè rí 3 mìíràn mọ́ so tẹ́ bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ f of a is equal to what ẹ rí i pé a minus a ló yóò fún wa ní 0 times q of a plus r ajá sí pé kí ni o f of a mi ó mọ jẹ́ kí ni yóò mọ jẹ́ r tí ń ṣe reminder f of a mi ó mọ jẹ́ r ilé yẹn ní kí ni ilé yẹn ní factors theorem mú sọ kí ni factors theorem mú sọ báyìí òun náà ni pé tó bá jẹ́ wípé wọ́n fún mi ní nǹkan méjì kí n divide ẹ̀ pé f of x mi is divided by s minus a ajá sí pé kí mọ́ dára mi láàmú mọ́ yín bùkátà láti mọ lo kíni o yín bùkátà láti máa lo long division method mi kí n tó mọ tí reminder ilé yóò jẹ́ kí ni reminder yóò jẹ́ reminder mi mọ̀ jẹ́ kíni o f of a tó ti wá báyìí ajá sí pé if s raised power 2 5x plus 4 so tí wọ́n bá divide ẹ̀ pẹ̀lú kíni divide by s minus 3 ajá sí pé bùkátà láti mọ ṣe kíni o láti ṣe ẹ̀sẹ̀ léyìí pẹ̀lú long division method mọ̀ kí ni mọ̀ ní o ajá sí pé reminder mi yóò mọ̀ jẹ́ f of 3 wọn bá ti gbọ́ yí báyìí so ilé ẹ̀ ni là ń pè ní kíni wọn là ń pè ní factors theorem wọn là ń pè ní factors theorem so wọn là ń pè ní reminders theorem kí ni wọ́n ní factors theorem factors theorem ayọ̀ láti kíni o látara reminders theorem òun náà ni pé mo ti mọ̀ ipe reminder mi yóò mọ̀ jẹ́ f of a ajá sí pé tó bá wá mú reminder mi tó jẹ́ òdo tí f of a mi jẹ́ 0 báwọn ní tó ń sọ náà ni pé kíni o ajá sí pé s minus a yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ factor f of s mo bó ti yá báwọn so tí s minus a tó bá jẹ́ factor f of x ajá sí pé kíni o ajá sí pé f of a yóò mọ̀ jẹ́ 0 bó la ṣe mọ̀ ọ̀yà ìtàṣe lẹ́ẹ̀kan ṣe pé f of x mi mo la lè kọ́ gẹ́gẹ́ bí kíni o divisor multiply by what quotient plus r so yóò ìdí tí mo fi sọ lo r of s ní báyìí mọ́ torí constant ni ó mọ̀ ṣẹ́kù nígbà ó jẹ́ pé degree eléyìí degree divisor mi báyìí ti jẹ́ 1 a sì ti mọ̀ wípé tí degree divisor bá jẹ́ 1 tí reminder ó mọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ kéré sí kíni o tí ó mọ̀ jẹ́ sí divisor ọ̀yà ìgbà tí mo ti mọ̀ bẹ́ẹ̀ báyìí tí reminder mi bá jẹ́ 0 ṣe pé bí tó ti lọ nìyẹn pé tí reminder wa bá jẹ́ 0 reminder is equal to 0 ajá sí pé a máa ní kíni f of s is equal to s minus a times q of x kí ni wọ́n lè sọ lórí rẹ̀ tó ti yé bá ajá sí pé s minus a is a factor bó ló ṣe jẹ́ factor òun náà ni pé kíni tí 8 mọ́mọ́ 8 mo lè kọ 8 gẹ́gẹ́ bí product 4 àti 2 ajá sí pé 4 yóò mọ̀ jẹ́ kíni o yóò mọ̀ jẹ́ factor 8 2 náà factor 8 náà ni tẹ́ bá ti lè pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú lẹ́ẹ̀kan tí nọ́mbà méjì bá multiply ara wọn tó wá fún yín ní kejì ajá sí pé kan nu nọ́mbà wọn ajá sí pé àwọn nọ́mbà méjèèjì tó multiply ara wọn factor ni so ti wá so la fi mọ̀ pé kíni s minus a mi bá yóò mọ̀ jẹ́ factor f of x mo bó ti rẹ̀ dàpọ̀ ẹ jẹ́ ká di àwọn òfin mú kí ni òfin reminder sọ ká tó tẹ̀síwájú òun náà ni pé kí ni tí f of s mi so tó bá divide the binomial s minus a ajá sí pé reminder mi mọ̀ jẹ́ kí ni o f of a so tiye so eléyìí ni à ń pè ní kí ni reminders theorem
factors theorem bákan náà ẹ̀wẹ̀ tí mo fẹ́ ká dì mú òun náà ni pé kí ni o tí remainder mi bá jẹ́ 0 tí remainder mi bá jẹ́ 0 àjá sí pé kí ni o f of a mi òun náà jẹ́ 0 tí f of a bá jẹ́ 0 kí ló ń sọ òun àjá sí pé x minus a yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ factor f of x minus yóò mọ jẹ́ factor f of x so yà pé tí f of x bá jẹ́ factor f of x minus a bá jẹ́ factor f of x àjá sí pé kí ni o f of a is equal to 0 ẹ dákun ẹ jẹ́ ká dì mú a mọ̀ lo àwọn òfin yìí a mọ̀ lò wọ́n lọ́pọ̀lọpọ̀ ní inú iṣẹ́ wa so jẹ́ tí eléyìí báyé ìmọ̀ bóyá adẹ́ni tó ní béèrè kí n tó tẹ̀síwájú ọ̀dà ok nígbà tí ò sí béèrè mọ́ ọ̀yà ẹ já lọ sí àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ eléyìí tí ọ̀jọ̀gbọ́n wa mú wa ọ̀jọ̀gbọ́n ní solve the cubic equation two s raised by 3 minus 11x squared plus 18s minus 8 equals to 0. Ẹ rí pé tẹ́ bá gbàgbé kí ni f of x wá ń bí báyìí 2s raised by 3 minus 11x squared plus 8s minus 8. A ní pé kò bùkátà láti dára wa láàmú. Òun náà ni pé kí ni in tó bá fi mú mi mọ ìkànnú àwọn factor yìí méjì yòókù kò ṣòro láti mọ̀ mo lè ṣe kí ni mo lè factorize ẹ̀ tàbí kí n lo nínú àwọn ọ̀nà eléyìí tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá láti fi ṣe bó máa ṣe àmọ̀ kan náà factor yìí òun náà ni pé ká lo rational rule theorem wa àti kí ni o àti factors theorem ẹ má gbàgbé pé nínú àwọn in tó lè irú àwọn factor tá a lè nínú àwọn kíní yìí pẹ̀lú òfin tí mo ti kà síwájú ajá sí a lè ní kíní o a lè ní 1 a lè ní -1 a lè ní 2 a lè ní -2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa wo àwọn ọ̀kọ̀ọ̀kan yìí bóyá kíní o wọ́n jẹ́ factor òun ni pé ká pé n bá wá fi f of 1 sí tó bá fún mi ní 0 kí ló ń sọ òun pẹ̀lú òfin factors theorem tá a sọ òun náà ni pé kí ni o ajá sí pé s minus 1 mi factor kan ni tó ti yé mi báwọn ẹ̀hẹ̀pẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ṣe 0 ajá sí pé s minus 1 kì í ṣe factor so ẹ máa ṣe títí ẹ máa lo àwọn nọ́mbà yìí lọ́wọ́ kọ̀ọ̀kan títí tó tẹ́ fi mọ ọyọ̀ kan nu wọn so tá a bá ti mọ ọyọ̀ kan nu wọn àbùṣebùṣe ọ̀yà ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí rẹ̀ kí ni a ní f of x wa kó jẹ́ kí ni 2s raised by 3 minus 11x squared plus 18s minus 8 tá bá fẹ́ dá láàmú tá sì fẹ́ kó yá wa ẹ rí pé a lè lo nested form kí la ń pè ní nested form bó la ṣe pé lè nested form òun náà ní f of x mi f of 1 ni mo fẹ́ wá ń bí báyìí instead tí màá fi máa sọ pé 2 1 raised by 3 minus 11 1 raised by 2 plus 18 alẹ́lẹ́ ọmọ ṣe kí ni ọmọ gbà kókò nínú ọ̀nà tá a lè gbà ṣe kọ́mọ́kọ́mọ́ òun náà ní pé kí n lo nested form mi bó ni màá ṣe kọ́ eléyìí nested form mo ní kọ́kọ́ kọ coefficient eléyìí tó síwájú ń bí báyìí tí ń ṣe 2 màá wá gbé s sí plus coefficient tó kàn ẹ di pé coefficient èyí tó kàn òun náà ní kíni òun náà ní -11 ajá sí pé lè ọmọ jẹ -11 màá tún gbé x sí plus coefficient táàmù tó kàn kíni táàmù tó kàn bí báyìí 18 màá tún pa lójúdé báyìí màá tún gbé x sí -8 ẹ di pé ọ̀rọ̀ ọ̀run so ti yá báwọn so pẹ̀lú eléyìí ẹ di pé mo lè ṣe kíni mo lè tẹ̀síwájú lórí rẹ̀ fáǹfààní àtàjọ tàṣẹ ń darapọ̀ ok kágbé bá fẹ́ ṣe léyìí ní nested form mú kọ́ s square plus 4s plus 4 òun náà lè rárá màá kọ́kọ́ coefficient ilé yẹn di pé 1 náà ni yóò jẹ́ 1 times x plus coefficient èyí tó kàn 4 màá tún gbé x sí then plus coefficient ilé tó kàn 4 tó ti yá báwọn ẹ pé tẹ bá ṣe ní tí ó fún yín náà lélẹ̀ ọ̀yà ẹ jẹ́ wá find f of 1 mi ẹ mọ́ gbàgbé ìdí tá a fẹ́ fi mọ f of 1 náà ni pé a fẹ́ yẹ̀ ẹ́ wò ajá sí pé tí f of 1 mi tí ń bá rí pé ó jẹ́ 0 kí ló ń sọ ohun pẹ̀lú ta ti kọ́ nínú factors theorem òun náà ni pé kí ni s minus 1 factor ni gbogbo ti yára ọ̀yà kí ni f of 1 ó jẹ́ òun pé ibi tí bá ti rí s ìmọ̀ fi 1 sí yóò jẹ́ 2 times 1 minus 11 times 1 plus 18 times 1 minus 8
so plus 18 times 1 minus 8 mo rò bó ti yé wa báwọn ọ̀yà ajá sí pé tá bá tẹ̀síwájú lórí rẹ̀ f of 1 àmì ọmọ jẹ́ kí ni o kí ni 2 minus 11 ilé ọmọ jẹ́ minus 9 plus 18 so ti yé báwọn yóò jẹ́ 9 minus 8 so ti ẹ pé 9 minus 8 yóò fún mi ní 1 ẹ rí i pé kò jẹ́ 0 kí ni tó ń sọ fún àwọn òun náà ni pé kí ni o pẹ̀lú factors theorem tá a ti ṣàlàyé ajá sí pé x minus 1 kò ní mọ jẹ́ kí ni o kò ní mọ jẹ́ factor f of s ooo ẹ dákun sí agbára yíyan yé a tún pàtì a tún mú mìíràn ṣe é sì mọ̀ pé nínú rational root theorem wa nínú àwọn tá a lè fi sí tá a lè yẹ̀wò tó lè jẹ́ possible rational root àwọn náà lélẹ̀ 1 minus 1 2 minus 2 4 minus 4 8 minus 8 mo rò bí agbára yíyan yé so ti yàrá ẹ ọ̀yà ẹja tẹ̀síwájú ẹja mú eléyìí tó kàn f of àtúnwò ti minus 1 náà òun náà ni pé màá fi wá f of minus 1 tí máa wá f of minus 1 tó náà fún mi lódo kí ni ó mọ ṣẹlẹ̀ yẹn ajá sí pé náà náà ṣe kí ni ó jẹ́ s plus 1 jẹ́ factor ni ó yẹ ẹja wo ohun tí ó fún wa so ẹ káàbọ̀ Ayọ̀mídé ọ̀yà ilé ó jẹ́ 2 times minus 1 minus 11 plus 18 minus 1 minus 8 so ti ẹ rí pé tá a bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ kí ni o minus 2 mo bó ti yá bá wọn so minus 2 minus 11 ilé ọmọ jẹ́ minus 13 plus 18 minus 1 minus 8 àbí so ilé fún mi ní kí ni o 5 times minus 1 yóò jẹ́ minus 5 minus 8 ilé tí ọmọ fún wa ní kí ni bí wọ́n fún wa ní minus 13 ṣé mi ò ṣàṣìṣe dábì mo ti ṣàṣìṣe minus 1 la gbé sí o so ti yé yóò jẹ́ 2 times minus 1 minus 11 mo ti ṣàṣìṣe o eléyìí báyìí ẹja kọ interní lélẹ́yìí ní ẹ̀rí pé gbà tá a ṣe ní nested form f of x ní jẹ́ kí n 2s minus 11 times x plus 18x minus 8 mi ń kọ 18 yẹn sí ọ̀yà kí ni f of minus 1 jẹ́ ibi tí bá ti rí s kí n gbé minus 1 sí yóò jẹ́ 2 times minus 1 minus 11 times minus 1 plus 18 times minus 1 minus 8 so díẹ̀ àjásípélé ó jẹ́ kí ni o minus 2 minus 11 minus 13 minus 13 times minus 1 yóò jẹ́ 13 plus 18 times minus 1 minus 8 àbí so 18 plus 13 kí ló fún wa ó jẹ́ 31 àbí 31 times eléyìí ó jẹ́ minus 31 àjásípé màmá ní kí ni minus 31 minus 8 eléyìí tí wọ́n fún mi ní minus 39 òun náà tún jòdò níwọ̀n gbà tí f minus 1 yẹn òun náà ti jẹ́ 0 kí ló ń sọ fún wa yẹn pẹ̀lú òfin eléyìí tá a ti kọ́ síwájú kí ló ń sọ fún wa so ẹ rí i pé tó ń ṣàlàyé fún wa òun náà ni pé kí ni o òun náà ni pé s plus 1 is not a factor ẹ má gbàgbé òfin factors theorem kí la sọ òun náà ni pé tó bá gbé f of a mi bá jẹ́ 0 kí ló ń túmọ̀ sí òun ajá sí pé s minus a is a factor so tí s minus a bá jẹ́ factor ajá sí pé kí ni o f of a is equal to 0 ọ̀yà ẹ rí i pé ńlá ń pè ní try and error a tún wá ṣe kí ni a tún tẹ̀síwájú lórí rẹ̀ ẹ má gbàgbé pé nínú àwọn tá a lè mú òun náà ni 2 ọ̀yà ẹ jẹ́ gbé 2 sí kẹ́yìn yẹ̀ wò màá tún wá ní f of 2 òun náà ni pé bí tí ń bá ti rí x nínú function mi bẹ́ẹ̀ kí ẹ jẹ́ ń gbé wá ibi tí ń bá ti rí 2 nínú function mi bíbáyìí ẹ jẹ́ ń gbé wá bíbáyìí kó lè rọrùn fún wa láti ṣe ẹ̀yà. Okay, minus 8 àbí yeah. minus 8 ajásí f of 2 mi ó mọ jẹ́ kí ni o on the lay wà báyìí so yóò jẹ́ kí ni 2 times 2 jẹ́ 4 àbí 4 minus 11 kó lè yá wa 4 minus 11 jẹ́ minus 7 times 2 minus 14 plus 4 times 2
minus 14 plus 18 times 2 minus 8. Ẹgbẹ́lẹ́ òfin wa ní minus 4 times 2 minus 8. Minus 14 plus 18 4 ni 4 times 2 8 yóò mọ̀ jẹ́ 8 minus 8 is equal to 0. F of 2 fún wa ní 0. Kí la lè sọ lórí rẹ̀? Ìgbà tí f of 2 fún mi 0, ajá sí pé kí ni o? S minus 2 is a factor. Ọ̀bọ̀ tí wọ́n bá wọn. Ajá sí pé nínú polynomial tí wọ́n fún wa, màá ní kí ni o? Ẹ pé eléyìí, a ní 2x cube minus 11x square plus 18x minus 8 is equal to 0. Ajá sí pé x minus 2 times nǹkan kan tá a ti mọ̀. Ṣùgbọ́n kí ni? Degree ló mọ̀ jẹ́ irú expression wo ni? Quadratic expression. Torí a ti mọ̀ pé kí ni o? A mọ̀ ní factor mẹ́ta. Ṣùgbọ́n ní factor mẹ́ta mo ti mọ̀ yọ kan. Ajá sí pé méjì yòókù níbo màá ti mọ̀ rí níbi quadratic expression. Ọ̀yà, àwa wá eléyìí. Bó la ṣe àwa lòun tí a ń long division method wa. Tàbí tá bá fẹ́ dá láàmú náà ni pé kí ni o? A máa lo àwọn guess yẹn títí. A tún ṣe kí ni o? A tún ṣe nọ́mbà tó kù tí ń ṣe 4 pé ó bá mu. Ṣùgbọ́n èmi ẹgbẹ́ àwọn èèyàn mọ̀ràn kún ọmọ ṣe kí ni o? Kún ọmọ ṣe bá wọn. Aláwọ̀kọ́ òun náà ni pé kí ni yóò pẹ́ wá. Ẹlẹ́ẹ̀kejì ni pé kìí ṣe gbogbo equation ni mo ní rational root. Àwọn equation mi lè jẹ́ quadratic root tàbí kó jẹ́ irrational root. Ajá sí pé bẹ́ẹ̀ yẹn ẹ lè má mọ̀ kí ni o? Ẹ lè má mọ̀ àwọn tó jẹ́ ló fi mọ́ ń dá kí ẹ ṣe kí ni? Kí ẹ ṣe pẹ̀lú long division method. Ọ̀yà, ajá sí pé máa lo long division method mi báyìí. Kí ni dividends mi o? 2x raised by 3 minus 11x square plus 18s minus 8, àbí? Mo dẹ̀ fẹ́ fi s minus 2 divide. Kódà láì tí ṣe, tí n bá divide lè ìtàn ta ó lè sọ tí ó jẹ́ reminder rẹ̀. Ayọ̀mídé só gbìyànjú. Láì tí ṣe, kí ni ó jẹ́ reminder wa? Àwọn táwa ní orí ìkànnì Facebook a lè kọ síbẹ̀. Láì tí ṣe arara, kí ni ó jẹ́ reminder wa? Ayọ̀mídé sọ wà pẹ̀lú mi. Okay? Ọ̀dà. Ẹ rí pé láì tí ṣe, a ti mọ̀ pé x minus 2 factor ni. Pẹ̀lú òfin tá a sì kọ́ síwájú náà ni pé kí ni o? Tí x minus 2 bá jẹ́ factor, ajá sí pé kí ni o? F of 2 is equal to 0. Ẹ̀wọ̀n náà ni pé a ní reminder kankan. Reminder tá a mọ̀ ní 0 náà ni. Àwọn náà ló fi jẹ́ pé 2 factor 8 ni. Tí n bá ní 8 divided by 2, ẹ rí pé 4 ni kí ni reminder mi mọ̀ jẹ́ 0. So ajá sí pé ìyìn tí mọ̀ tí máa ní gẹ́gẹ́ bí quotient mi. Ṣùgbọ́n tí n bá fẹ́ lè divide ẹ̀ tán, reminder tí mọ̀ ní 0 ni ó mọ̀ jẹ́. Ọ̀yà, ẹja tẹ̀síwájú lórí rẹ̀. Àwa ní kí ni o? 2x raised by 3 divided by x. Pé x mi ò láàrin inú ilé. Ẹ rí pé 2x square ni. Òní pé ẹ rí pé tí n bá padà multiply 2x square times s, yóò mọ̀ fún mi ní 2x cube. 2x square times minus 2, yóò mọ̀ fún mi ní kí ni o? Minus 4x square. Yín wá ṣe kí ni o? Màá yọ wọn kó nu ara wọn. 2x cube minus 2x cube eléyìí jẹ́ 0, àbí? 11x square minus. So yóò jẹ́ 11 plus 4. Yóò mọ̀ jẹ́ minus 7x square. Ọ̀yà, àwa kọ àwọn yòókù bọ́n ṣe wà. Plus 18s minus 8. So ti yá bá wọn. Ọ̀yà, tí máa tẹ̀síwájú nǹkan nítorí ní x mi ò ní mọ̀ rí nínú kí ni minus 7x square. Yóò jẹ́ minus 7s. Tàbí kí ni máa multiply pẹ̀lú s tí ó mọ̀ fún mi ní minus 7s square. Òun náà ni minus 7s eléyìí tí mo kọ yìí. Mo rò bó ti yé wa báyìí. Òun náà ni minus 7s eléyìí tí mo ṣe kí ni o? Eléyìí tí mo kọ yẹn. Ọ̀yà, àwa multiply rẹ̀ papọ̀ pé minus 7s times s yóò mọ̀ jẹ́ minus 7x squared minus 7s times minus 2 yóò mọ̀ fún mi ní kí ni plus 14x. Ẹgbẹ́ tá a bá tún yọ kúrò ní ara wọn. Minus 7s minus 7s yóò jẹ́ 0, àbí? 18s minus 14s ilé yóò jẹ́ 4x minus 8. Tí n bá tún tẹ̀síwájú ń bẹ̀, màá tún ní kí ni o? Kí ni máa multiply pẹ̀lú s tí ó mọ̀ fún mi ní 4s? Ẹ rí pé 4 ni o, àbí? 4 times x, 4x, 4 times minus 2 minus 8. Ẹ rí pé tí n bá yọ kúrò ní ara wọn, ilé yóò mọ̀ fún mi ní 0. Ẹ ti rí. Kí ló já mọ̀ pé ẹ gbé ká tó ṣe ara àti mọ̀ pé 0 là á mọ̀? Kí ló já mọ̀ pé 0 là á get òun náà ni kí ni? Òun náà ni factors theorem. So ìjẹ́ tí ilé ìbáyé wa,
ajá sí pé mo lè tẹ̀síwájú ipe kí ni o ipe 2x raised power 3 minus 11x square plus 18x minus 8 mi yóò mọ jẹ́ x minus 2 times 2x square minus 7x plus 4. Sátìmọ̀dí tí ọ̀jọ̀gbọ́n fi mú béèrè yìí wá báyìí. Ẹ rí pé kí leléyìí ti jọ báyìí? Quadratic equation eléyìí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá. Bó la ṣe wá tẹ̀síwájú lórí rẹ̀? Wọ́n náà ní pé kí ni? Màá ṣe léyìí náà 2x square minus 7x plus 4. Bó ní ṣe ṣe? Mo ní ká tó tẹ̀síwájú ẹjá kọ́kọ́ wò pé kí ni o? Ẹjá sọ sí discriminant ká mọ̀ bóyá lè ní linear factor bá lè ní b square minus 4ac. Mo sì ti mọ̀ pé a mi jẹ́ 2, b mi jẹ́ minus 7, c mi jẹ́ 4. Àbí? Ajá sí pé d mi yóò mọ̀ jẹ́ kí ni minus 7 squared minus 4 times 2 times 4. Ilé ó jẹ́ 49 minus 4 times 2, 8. 8 times 4, 32. Mo rò bó ti yá báwọn. So ẹ rí pé tẹ́ bá yẹ ilé yóò mọ̀ fún wa ní kí ni 17. Ẹ dákun ṣé 17 ṣé perfect square ni? Ẹ rí pé 17 ṣe kí ni o? 17 ṣe perfect square. Níwọ̀n gbà tí 17 ṣe perfect square ajá sí pé ilé yóò lè fún wa ní linear factor. So ti kí ni mo wá ní àwọn ọgbọ́n mìíràn tẹ́ fi mọ ṣe lẹ́yìn rẹ̀? Òun náà ni pé kẹ́ ẹ ṣe kí ni o? Ẹ lo completing the square method ní tàbí kẹ́ ẹ lo formula method. So kí ni formula method ó mọ̀ fún wa? Ẹ mọ́ gbàgbé òun náà ni pé pẹ̀lú interproof lọ́sẹ̀ tó lọ òun náà ni pé minus b plus minus square root of b square minus 4ac divided by 2a. So ti yé bá so divided by 2a. Lẹ́yìn ìgbà tá a bá ti ṣe báyẹn kọ́ òun náà ni pé kí ni mo ti mọ a mi o mo ti mọ̀ pé ó jẹ́ 2. Ajá sí pé x mi ó mọ̀ jẹ́ kí ni minus into kí ni b mi minus 7 plus or minus square root of minus 7 squared minus 4 kí ni a mi o 2 times kí ni c wa 4 divided by 2a kí ni a wa náà jẹ́ kí ni a wa náà jẹ́ 2. Ẹgbẹ́ tá a bá ṣe síwájú sí ilé ọmọ fún mi ní 7 plus or minus square root of 49 minus what? Ẹgbẹ́ kí lè lè fún alẹ́ kan 32 àbí? So 8 times 4 32 bẹ́ẹ̀ ni divided by 4. Ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí tẹ́ bá dẹ̀ tẹ ẹ̀rọ ìṣirò yín pẹ̀lú ẹ̀rọ ìṣirò tèmi 49 divided by fún wa ní square root of 17 àbí? Ilé ó jẹ́ 4. Tó bá wù wá a lè ṣe kí ni ẹgbẹ́ mo sọ fún wa a lè fi answer wa lẹ̀ sí kí ni irrational form báyìí tí x mi ó mọ̀ jẹ́ kí ni plus root 17 over 4 tàbí x lè jẹ́ kí ni ẹgbẹ́ plus or minus plus tàbí minus root 17 divided by 4. Ṣùgbọ́n tẹ́ bá wo ìwé ọ̀jọ̀gbọ́n àwọn ṣe kí ni wọ́n fi answer wọn lẹ̀ ní irrational form. So àwọn náà lè ṣe kí ni a lè wá ní tí root 17 yóò mọ̀ jẹ́. Ajá sí pé máa ní x equal to 7 plus kí ni root 17 mi tẹ́ bá tẹ̀ sínú ẹ̀rọ ìṣirò yín yóò jẹ́ 4.1231 divided by 4 or s equals to 7 minus 4.1231 divided by 4. Ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí x mi ó mọ̀ jẹ́ kí ni o 0.719 tàbí x mi ó mọ̀ jẹ́ kí ni o 2.781. Mo bó ti yá bá wọn. Ajá sí wípé function wa minus àti equation tó fún wa tó jẹ́ cubic yẹn minus 8 is equal to 0 yóò mọ̀ ní kí ni o yóò mọ̀ ní solution. Kí ló yá láwọn solution yóò mọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ x is equal to 2 eléyìí tá a mọ̀ lálákọ̀ọ́kọ́ ẹ má gbàgbé òun lè ṣe pé ìgbà tí eléyìí ti jẹ́ gbogbo eléyìí ti jẹ́ 0 báyẹn ajá sí pé x minus 2 is equal to 0 àwọn méjì wà nù yàrá agbóorun so ajá sí pé kan náà méjèèjì ni ó mọ̀ jẹ́ kí ni o ló jẹ́ pé wọ́n so x minus 2 0.719 tàbí s 2.781. Wọ́n bó yí wa bá wọn. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn eléyìí ní bá ṣe mọ̀ ṣe. Kí ni àpẹẹrẹ mìíràn eléyìí tí wọ́n á fún wa? Eléyìí kò le rárá o. Tí n bá ní f of x tí n bá ní f of x
so àpẹẹrẹ eléyìí tí mo fẹ́ mú àìtí tá bá wo frame 22 yẹn ọ̀jọ̀gbọ́n mú wá ń bẹ̀. A ní f of x equal to 3x raised by 3 plus 12x squared plus 13x plus 4 is equal to 0. Alákọ̀ọ́kọ́ náà ni a ti mọ̀ ìpè cubic equation lélẹ́yìí o. Kí dẹ̀ ni cubic equation mọ̀ fún wa? A mọ̀ ní rúùtù mẹ́ta. Ajá sí pé pẹ̀lú ohun tá a ti mọ̀ síwájú tí ń bá ti lè mọ ìkan náà àwọn factor yẹn yóò mọ̀ kú factor méjì yókù mo lè lo quadratic equation láti fi ṣe. Bó la ṣe máa mọ àwọn factor yẹn náà ni pé kí ni o? Ká lo rational root theorem wa tàbí reminders theorem láti fi ṣe kí ni? Àti factors theorem láti mọ factor kan. Láti mọ factor kan bẹ́ẹ̀ mo lè ṣe kí ni o? Mo lè factorize yẹ láti fi mọ àwọn yòókù. F of x is equal to 3x raised by 3 plus 12x squared plus 13x plus 4. Ẹgbẹ́ tẹ́ bá lo rational root theorem wa àwọn possible roots tá a lè ní bí báyìí àwọn náà ní kí ni o plus or minus 1 so ti yá báwọn a lè ní plus or minus 1 as rational root. Àwọn wo la tún lè ní ẹ rí i pé factor 4 divided by factor of 3 ni ó jẹ́ mo tún lè ní plus or minus 2 mo bó ti yá báyìí kí tó wá ní plus or minus 1 over 3 so ti yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so yà bó ṣe jẹ́ máa 1 over 3 ṣe pé factor ẹlẹ́ẹ̀kejì ní denominator mi by 3 so yóò máa jẹ́ 1 tó kè divide by 3 so ti ọ̀yà eléyìí kan ti tó mi ẹ jẹ́ ń lo àwọn eléyìí ká ṣe kí ni o ká yẹ àwọn eléyìí wò bóyá yóò fún wa ní 0 so ajá sí pé tí n bá find f of 1 tó bá fún mi ní 0 kí ni ìtumọ̀ rẹ̀ ajá sí pé x minus 1 mi factor ni ẹ jẹ́ ká dùn wò ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo ní a lè ṣe kí ni wọ́n bínú x raised by 3 lélẹ̀ 3x raised by 3 plus 12x squared plus 13x plus 4 kò burú ká sọ pé kí ni o f of 1 mi kí n wá láì jẹ́ pé mo gbé sí nested form so ti eléyìí ọmọ jẹ́ 3 into 1 raised by 3 plus 12 1 raised by 2 plus 13 times 1 plus 4 ibi tí n bá ti rí s máa gbé 1 sí a máa ní f of 1 raised by 3 ó jẹ́ 3 times 3 eléyìí ó jẹ́ 9 plus 12 plus 13 plus 4 ẹgbẹ́ tẹ́ bá ṣe dáadáa eléyìí ó jẹ́ 21 plus 21 plus 4 25 plus ṣé mi ṣàṣe ẹ má bínú 3 lélẹ́yìí o eléyìí ó jẹ́ 15 19 plus 13 yóò mọ̀ fún mi ní kí ni 32 ajá sí pé kí la lè sọ nípa f of 1 f of 1 ò mọ jẹ́ 0 so ti yé mi báwọn ajá sí pé kí ni o x minus 1 mi kò ní mọ jẹ́ kí ni o kò ní mọ jẹ́ factor so ti yé ara ẹ̀ ọ̀yà a tún tẹ̀síwájú lórí rẹ̀ a mú ẹlẹ́ẹ̀kejì náà f of minus 1 ọ̀yà ẹja sọ́ọ̀sì yóò jẹ́ 3 into minus 1 raised by 3 plus 12 minus 1 squared plus 13 minus 1 plus 4 eléyìí ó jẹ́ kí ni o minus 1 times 3 minus 3 plus minus 1 square 1 in 1 times 12 minus 13 plus 4 12 minus 3 eléyìí jẹ́ 9 àbí so 9 plus 4 13 minus 13 ó jẹ́ 0 kí la lè sọ ń pa rẹ̀ f minus 1 fún mi 0 nígbà tí f minus 1 ti fún mi 0 kí ni mo lè sọ ajá sí pé kí ni o s minus 1 tí ó mọ fún mi ní kí ni s plus 1 tẹ̀wá fẹ́ dára ìlànà tó wáyé pé negative lọ́wọ́ àmì ìbàyẹn kan sọ ní positive táyé pé f of minus 1 ni ajá sí pé tẹ̀wá fẹ́ yẹ̀ wò yóò mọ jẹ́ s plus 1 tó wáyé pé f of 2 ni tí má fẹ́ yẹ̀ wò yóò mọ jẹ́ kí ni s minus 2 so ti yé so f minus 1 ajẹ́ 0 ajá sí pé s plus 1 is a factor àkàrà tú epo àti mọ̀kan nínú àwọn mẹ́ta ajá sí pé láti mọ méjèèjì yòókù ńkọ́ mo lè ṣe kí ni o mo lè lo long division method mi láti fi divide in tí mo mọ̀ tó dá mi lójú pé yóò mọ jẹ́ factor yìí kí n divide ẹ̀ pẹ̀lú kí ni o function tí wọ́n fún mi eléyìí tí ń ṣe kí ni 3x raised by 3 plus 12x square plus 13x plus 4 ṣùgbọ́n bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan tí n bá divide àwọn eléyìí tán kí ni reminder tí ó mọ̀ fún mi kí ni reminder tí ó mọ̀ fún mi
Ọ̀yà sáré tí ó sọ. Ọ̀dà òun náà ni pé kí ni o ti máa divide eléyìí pẹ̀lú rẹ̀ tán á ti mọ̀ pé x plus 1 factor níṣẹ́ látara factor theorem. So ti yé ajá sí pé tí ń bá lọ fi divide rẹ̀ tán remainder mi mọ̀ jẹ́ 0 pẹ̀lú kí ni pẹ̀lú factor ẹ̀ bọ́gbà tí nǹkan kan bá jẹ́ factor nǹkan kan ajá sí pé remainder yóò mọ̀ jẹ́ 0. So tẹ́ bá tẹ̀síwájú lórí rẹ̀ yóò mọ̀ jẹ́ x mìíràn láàrin inú tàbí kí láàmú multiply pẹ̀lú 3s raised per kí láàmú multiply pẹ̀lú extreme of meaning 3s raised per 3 òun náà ni 3x squared yóò mọ̀ jẹ́ 3s raised per 3 tẹ́ bá fi lè multiply lè plus 3s squared times 1 3s squared ẹ pé tẹ́ bá yọ kóònù ara wọn eléyìí raised per 3 ni tẹ́ bá yọ kóònù ara wọn eléyìí yóò jẹ́ 0 àbí 12x squared minus 3x squared yóò jẹ́ 9x squared plus 13x plus 4 ọ̀yà ẹ tún tẹ̀síwájú lórí rẹ̀ pé kí ni máa multiply pẹ̀lú 9x squared tí ni máa multiply pẹ̀lú x tí ó mọ̀ fún mi ní 9x squared tàbí kí n lọ gbé x ní onímọ̀ nínú 9x squared yóò mọ̀ jẹ́ plus 9x times x 9x squared plus 9x ẹ pé tẹ́ bá tún yọ kóònù ara wọn ilé yóò jẹ́ 0 13 minus 9x yóò fún wa ní 4x plus 4 ọ̀yà x mélòó láàmú nínú 4x ó yóò jẹ́ 4 torí tí máa padà multiply 4 times x màmá get 4x 4 times x ilé yóò jẹ́ 4x plus 4 times 1 4 mo rò bó ti yọ abáwọn ẹ pé tẹ́ bá yọ kóònù ara wọn yóò jẹ́ 0 ṣẹ́ntìrì báwọn òun náà ni pé kí ni ìmọ̀ tí ó fún mi o ìmọ̀ tí kóṣẹ́ẹ̀tì mi yóò jẹ́ òṣùwọ̀n mọ̀ pé kí ni mọ̀ pé yóò jẹ́ 0 torí pé x plus 1 jẹ́ factor ajá sí pé mo lè tún kọ 3s raised by 3 plus 12x squared plus 13x plus 4 is equal to what? X plus 1 times 3x squared plus 9x plus 4 is equal to 0. Ajá sí pé mo ti mọ̀ pé x mi ó mọ̀ jẹ́ minus 1 tàbí 3x squared plus 9x plus 4 is equal to 0. Ìpele ti di quadratic equation ìtọ́jú ọgbọ́n fi mú wá nìyẹn láti fi lè ṣe kíni láti fi lè lo ilé ìta lò níjó ní ọ̀yà bó la lè ṣe léyìn náà 3x squared plus 9x plus 4 is equal to 0 so ní linear factor bó la ṣe mọ̀ a mi jẹ́ 3 b mi jẹ́ 9 c mi dẹ̀ sì jẹ́ 4 ọ̀yà tí bá gbé sínú discriminant mi b square minus 4ac ilé ó jẹ́ 9 square minus 4 times 3 times 4 àbí Sharon, so you might get 36 minus 4 times 3. That be 12 new. Abi? 12 times 4. 12 times 4. That be 48 nearly. What you about? That be negative lele you for negative 12. So which is not equal to perfect square. But you get perfect square. I just people a linear factor. Oh yeah. Ọ̀jọ̀gbọ́n àlà àṣekínni a lo formula wa tí ń ṣe kíni minus b plus or minus square root of b square minus 4ac divided by 2a tí n bá sọ àwọn tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tí n bá sọ sínú rẹ̀ ajá sí pé ló mọ̀ jẹ́ minus 9 torí b mi 9 a mi 3 ni c mi 4 ni plus or minus square root of 9 square minus 4 times 3 times 4 so tí divided by 2a 2 times 3. So tí tàbá tẹ̀síwájú lórí rẹ̀ ilé ọmọ jẹ́ minus 9 plus or minus square root of 81 minus so 12 times 4 yóò tún fún wa ní 48 divided by 6. Ó ti yá bá ẹ pé tẹ́ bá ṣe síwájú sí bí mi 9 àbí kí ni 81 minus 48 ó fún wa ilé ó jẹ́ 333 màmá ní kí ni o minus 9 plus or minus root 33 divided by 6. Wọ́n ní tá bá ṣe síwájú sí a lè ṣe kí ni o a lè ní x mi jẹ́ kí ni minus 9 plus root 33 over 6 tàbí minus 9 minus root 33 over 6. A lè fi answer wa lẹ̀ báyìí tàbí ká wá in tí àwọn radical yóò mọ̀ jẹ́ ká tẹ̀ sínú kí ni o nínú ẹ̀rọ ìṣirò wa ká dẹ̀ ṣe kí ni ká mọ̀ tí ó jẹ́ ajá sí pé in tí mo wá expand yẹn tí ń ṣe nọ́mbà yìí o kí ni nọ́mbà wọn 3x
plus 13x plus 4 equals to 0. Yóò mọ̀ fún wa ní kíni o? S equal to minus 1 tàbí S minus 9 plus root 33 over 6 tàbí S equals to minus 9 minus root 33 over 6. Ẹ gbé mi ò lá ní. So mẹ́ta. So torí àkókò náà ni pé kíni? Kí la mọ̀ tá mọ̀ ṣe báyẹn? A mọ̀ ṣe kíni o? A mọ̀ wò bóyá a lè rí factor kan nú equation. So tá bá ti rí factor kan, a já sí pé àbùṣe ṣe kíni o? Àbùṣe ti bùṣe nìyẹn. So mo fi àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta yẹn lẹ̀ fún wa láti ṣe. So eléyìí tí ó wà ní frame 26. Ẹ rí pé ọ̀nà kan náà láti kí n látẹ̀lé. Ṣùgbọ́n tá bá bọ́ sí frame 27, ọ̀jọ̀gbọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn tí a mọ̀ sí fourth order equations having at least 2 linear factors. Pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú, ẹ rí pé tó tún fẹ́ ká ṣe bíbáyìí náà ni pé kí ni o? Tí n bá ti mọ méjì nínú factor expression yẹn, àjá sí pé méjì yòókù mo lè wá látara bò láti bí quadratic equation mi. Nítorí fẹ́ ká ṣe kí ni? Nítorí fẹ́ ká ṣe nìyẹn. Ó yá, ẹ jẹ́ kó lo àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tó mú wá ń bẹ̀. A ní 4x raised power 4 minus 19x raised power 3 plus 24x squared plus s minus 10 is equal to 0. Ó yá, ẹ rí pé tí n bá lo kí ni o? Tí n bá lo rational root theorem mi, kí ni àwọn possible roots tí mo lè ní bí? Àwọn náà ní kí ni o? Plus or minus 1, plus or minus 2, plus or minus 5. Ó yẹ ká lè mọ ọyọ kan nínú àwọn eléyìí. Mo rò bó ti yé wa. So in tó bá ti á fi mú mi mọ ọyọ kan bẹ́ẹ̀, màá lo long division method. So tí yóò tún kù mẹ́ta. Màá tún ṣe kí ni o? Màá tún yẹ àwọn yòókù yẹn náà wò títí tí màá fi parí rẹ̀ tán. Mo bó yé wa. Ó yá, mo ní f of x mi. Ó jẹ́ 4s raised power 4 minus 19s raised power 3 plus 24x squared plus s minus 10. Màá máa wá f of 1. Ajá sí pé tí n bá wá f of 1, tí n bá wá ṣe pójódo, àbùṣe ti bùṣe, kí ló ń sọ ohun? S minus 1 factor ni. Mo bó ti yé ń bá wọn. Bẹ̀tọ́ ẹ pé f of minus 1 mo fi sí tó fún mi lódo. So ti yé? Ajá sí pé tó ń sọ ohun náà ni pé kí ni o? S plus 1 factor ni. Mo ti mọ̀ kan nú mẹ́rin nù. Ó yá, ẹ jẹ́ ká sọ sí. Ilé ọmọ jẹ́ 4 into 1 raised power 4 minus 19 1 raised power 3 plus 24 1 squared plus 1 minus 10. So ti yé báyìí. Ẹ pé ilé ó jẹ́ 4 minus 19 plus 24 plus 1 minus 10. So ti get here. So 4 minus 19 yóò jẹ́ minus 15. Àbí? Minus 15 plus 1 minus 14. So ti yé wa. Minus 14 minus 10 minus 24. 24 minus 24 yóò jẹ́ 0. F of 1 mi jẹ́ 0. Kí ló túmọ̀ sí? Pẹ̀lú òfin tí mo ṣàlàyé síwájú, s minus 1 is a factor. Mo bó ti yé wa. Ajá sí pé a lo long division method wa. Tàbí bẹ́ẹ̀ kọ́ tá bá fẹ́ lo long division method wa. Níta tún lè ṣe lẹ́yìn rẹ̀ náà ni pé kí ni o? Màá tún test mìíràn. Tí n bá ti mọ méjì, ṣùgbọ́n tí ta fi gbọ́dọ̀ lo long division method náà ni pé so that a tún dínkù sí méjì. Ṣé ẹ bó mẹ́ta lélẹ̀ báyìí, mẹ́rin lélẹ̀ yá dínkù sí mẹ́ta. Láti mẹ́ta a tún dínkù sí méjì. So tó bá ti á di quadratic equation yẹn, màá lè ṣe kí ni o? Màá lè lo àwọn quadratic equation mi fún. Mo bó ti yé wa. Akáláṣẹ́ lè lo ìyẹn náà lọ kọ̀ọ̀kan. Ẹ tún wo minus 1 sí. Tí minus 1 bá ṣe, ẹ tún wo 2 sí. So ajá sí pé tẹ́ bá ti mọ méjì tó ní ẹ kàn multiply àwọn méjèèjì papọ̀. Méjèèjì tẹ́ multiply papọ̀ yẹn, òun lè fi ṣe kí ni? Òun lè fi divide ẹ̀. Yóò dẹ̀ sì fún yín ní kankan náà bákan náà. Mo bó ti yé wa báyìí. Ó yá, ẹ jẹ́ n tẹ̀síwájú torí àkókò. Màá lo long division method. So mo ní kí ni? 4s raised power 4 minus 19 raised power 3 plus 24x squared plus s minus 10. Ká má gbàgbé, tí n bá fi factor yìí, tí n ṣe s minus 1, tí n bá fi divide ẹ̀, kódà láì tí ẹ tí mọ èsì tí ó gbé wá, mo ti mọ̀ pé kí ni o? S minus 1 factor ni. Kí ni remainder mi mọ̀ jẹ́? Yóò mọ̀ jẹ́ 0. Láti bí factors theorem. So ti yé wa. So ajá sí pé x, kí lá multiply pẹ̀lú s tí ó mọ̀ fún mi ní 4s raised power 4. Lè jẹ́ 4s raised power 3. 4s raised power 3 times s yóò fún mi ní 4s raised power 4. 4s raised power 3 times minus 1. 4s raised power 3. Ẹ bá yẹlé ó jẹ́ 0. So ti yé. Màmá ní minus 15s cube plus 24s square ẹgbàá yòókù wa.
plus s minus 10 àti ṣe léyìí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìdánrawò náà ni àbí ọ̀yà ẹ tún tẹ̀síwájú lórí rẹ̀ kí ni màá multiply pẹ̀lú s yóò fi mọ fún mi ní minus 15s cube òun náà ni pé minus 15x squared àbí minus 15x squared times s yóò tún fún mi ní minus 15s cube plus 15x squared ẹ pé tẹ́ bá yọ kúrò minus 15 so ti yé báyìí minus 15 minus 15 ẹ mọ́ bínú wọ́n ṣe kí ni wọ́n lura àwọn méjèèjì ó lulẹ̀ ọ̀yà so 24 minus 15 ilé ó jẹ́ 9x squared plus what plus s minus 10 ọ̀yà ẹ jẹ́ tún tẹ̀síwájú lórí rẹ̀ s mi ò ní mọ̀ rí nínú arákùnrin ilé ó jẹ́ kí ni o plus 9x squared tí bá tún multiply wọn yóò jẹ́ 9x squared minus x ọ̀yà eléyìí tẹ́ bá yọ àwọn méjèèjì kúrò ní ara wọn kí ni ó mọ̀ fún wa eléyìí ó mọ̀ jẹ́ 0 àbí kí la mọ̀ níbẹ̀ x minus x yóò kù 2x ṣé mi ò ti ṣàṣìṣe mi ò ṣàṣìṣe yóò jẹ́ kí ni o x plus 2s minus 10 àbí àṣìṣe ti wà ẹ jẹ́ ìyẹ̀wò láti bí ayọ̀ eléyìí kò nù ara wọn àbí eléyìí jẹ́ 0 eléyìí fún wa ní 9x squared mo rò bó ti yá wa yẹn yóò fún wa ní 9x squared plus what plus s minus 10 àwọn x mi ò lámà ọdún nínú 9x yóò jẹ́ 9x times 9x squared minus 9x ẹ má bínú ibi tí àṣìṣe ti wà náà ọ̀yà eléyìí pẹ̀lú eléyìí yóò jẹ́ 0 x minus yóò jẹ́ plus 10x minus 10 tó kù yẹ gbé wá síta padà tó ti àtúwọ̀n s mi ò lámà orí inú 10x yóò jẹ́ plus 10x minus 10 tẹ́ bá yá àwọn méjèèjì kó nu ara eléyìí fún 1 0 gẹ́gẹ́ bí n ta ṣe kí ni n ta lérò pé a mọ̀ ní torí pé s minus 1 jẹ́ factor ajá sí pé mo lè tún eléyìí kọ pé kí ni o 4s raised by 3 4 minus 19s raised by 3 plus 24x squared plus s minus 10 equals to what s minus 1 times so 4s raised by 3 minus 15x squared plus 9s plus 10 is equal to 0. I just get about just 0. S is equal to 1 or tabi 4s raised by 3 minus 15x squared plus 9x plus 10 is equal to 0. Yeah. Àtún àṣẹ tún tẹ̀síwájú lórí eléyìí. A just pé function títún mi. So ti yá báyìí, a mọ̀ ṣe títí tá fi yanjú gbogbo ẹ̀ tán. Ọ̀yà kí n tún ní àwọn tá tún mọ̀ guess níbí báyìí. Ọ̀nà ni pé ẹ wo plus or minus 1 plus or minus 2 àti bẹ́ẹ̀ lọ. So ti ẹ wo bóyá èwo ni ó mọ̀ èwo ló jẹ́ pé tí n bá fi sí yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 0. Ẹ pé f of x mi ó jẹ́ 4s raised by 3 minus 15x squared plus 9x plus 10. Ọ̀yà ẹ jẹ́ lo f of 1. Tí n bá lo f of 1 tó bá fún mi 0 ajá sí s minus 1 factor ni. Ṣé yóò jẹ́ 0. 1 cube yóò jẹ́ 1 times 4 minus 15 plus 9 plus 10. Ẹgbẹ̀tẹ̀ bá ṣe 8 ni ó jẹ́ 19 àbí minus 15 4 plus 4 8. Ajá sí pé kò jẹ́ 0. S minus 1 is not a factor. Ẹ tún tẹ̀síwájú lórí rẹ̀. Kí ni ìkejì tẹ́ fi sí? Ẹja tún fi minus 1 sí o. Kí ni minus 1? Òun náà ní pé yóò jẹ́ kí ni o? Minus 1 raised by 3 minus 1 minus 4 minus 15 minus 9 plus 10. Ẹgbẹ̀tẹ̀ bá ṣe yẹn náà títí tẹ́ ṣe dáadáa yóò fún wa ní minus 18. Bó láti mọ̀ eléyìí pé jẹ́ minus 19 àbí? So ti yé? So eléyìí jẹ́ minus 19 minus 9 eléyìí jẹ́ minus 19 eléyìí jẹ́ 1 minus 19 minus 19 plus 1 yóò fún mi ní minus 18. Ajá sí pé f of minus 1 náà kò jẹ́ kí ni kì í sòdò. Kí ló ń sọ? S plus 1 is not a factor. Kí ló tún kù tá tún yẹ̀ wò? A tún fi f náà túkọ̀ wò.
Yeah, ibi tí n bá ti rí s níbí báyìí kí n gbé 2 sí. Ajá sí pé yóò máa jẹ́ 4 times 2 raised by 3 minus 15 times 2 squared plus 9 times 2 plus 10. So díẹ̀. So eléyìí ó jẹ́ 8 times 4 32 minus 60. Ṣé à ń pé 4 lé 4 times 15 yóò jẹ́ 16. 60 plus 18 plus 10. So díẹ̀ mi bá. Eléyìí jẹ́ minus 28. Àbí? Eléyìí jẹ́ 28 minus 28 plus 28 ó jẹ́ òdo. F of 2 jẹ́ òdo. Kí la lè sọ lórí rẹ̀ pẹ̀lú tí mo ti ṣàlàyé síwájú? Ajá sí pé s minus 2 is a factor. Yeah. Ní máa tún wá fi kíni? Ní fi s minus 2 fi divide kíni yẹn. Kíni wọ́n fún wa? Wọ́n náà ní kíni 4s raised by 3 minus 15x squared plus 9s plus 10. Ẹ rí pé ogún tó tọ̀sán gan. Ẹ mọ̀ yẹ̀wò gbáhùn náà tí kẹ́ má bàa ṣàṣìṣe. Ó yá. S mi ò máa ń rí lé ó jẹ́ 4x squared. 4s squared times x. 4s raised by 3 minus 4s squared times 2, 8x squared. Ẹgbẹ̀tẹ̀ bá yọ kó náà 4s cube minus 4s cube yóò jẹ́ 0. Minus 15 plus 8 yóò jẹ́ minus 7 square, 7s squared plus 9x plus 10. Àbí? Ó yá. X in minus 7 yóò jẹ́ minus 7x minus 7s times x minus 7x squared plus 14s. Tẹ́ bá tún yọ kó náà wọn. Eléyìí ó jẹ́ 0. So wọ́n láì tí ìparí àti mọ̀ pé remainder mi 0 ni ó jẹ́. 9 minus 14 yóò jẹ́ minus 5s plus 10. S mi ò láàrin inú minus 5. 5s minus 5. Minus 5 times s yóò jẹ́ minus 5s. Minus 5 times minus 2 plus 10. Ẹgbẹ̀tẹ̀ bá yọ kó náà wọn. Eléyìí ó jẹ́ kíni? Yóò jẹ́ 0. Ajá sí pé mo lè sọ pé kíni 4s cube minus 15x squared plus 9x plus 10 equals to what? S minus 2 times 4s squared minus 7s minus 5, which is equal to 0. I just guess get 2 tàbí 4s squared minus 7s minus 5 is equal to 0. Ẹgbẹ́ mo ti mọ̀ kan tẹ́lẹ̀, mo ti mọ̀ pé ó jẹ́ 1, mo tún ti mọ̀ pé ó jẹ́ 2, màá tún wá ṣe léyìí náà. Ó yá, láti tẹ̀síwájú lórí rẹ̀ 4s squared minus 7s minus 5 is equal to 0. Ṣé lè ní linear factor pẹ̀lú àlàyé? Mo lágbè sí kíni o? Àgbè sí discriminant wa tí ń ṣe b squared minus 4ac. Kíni a mi o? 4b mi minus 7c dẹ̀ sì jẹ́ minus 15. Àbí? Ó yá, tẹ́ bá gbé sí yóò máa jẹ́ minus 7 squared minus 4 times 4 times minus 5. So yóò máa jẹ́ 49 plus 80. So ẹ rí pé tẹ́ bá yẹ̀wò dáadáa yóò máa fún wa ní 129. 129 is a kíni? Is a factor. I just pé màá máa lo kíni o? Màá máa lo formula mi. Eléyìí tí ń jẹ́ minus b plus or minus square root of b square minus 4ac over 2a. Tí bá sọ àwọn nọ́mbà wọn sí lẹ́yọ̀ kọ̀ọ̀kan b mi minus 7 ni o. Yóò jẹ́ minus 7 times minus plus or minus square root of minus 7 squared minus 4. Ó yá, kí ni a mi o? A wà rí o. 4 times kí ni c? Minus 5 over 2 times kí ni a mi? 24. Tí n bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ 7 plus or minus 49 plus 16 times 5 80 divided by 16. No, bó ti yé mi wá. S mi máa jẹ́ 7 plus or minus square root of 129 divided by 16. Ọjà sí PS mi ọmọ jẹ́ kí ni 7 plus root 129 over 16. Tàbí S plus S minus 129 divided by 16. So tí bẹ̀tẹ̀ bá fẹ́ fi èsì yín sílẹ̀ ní ọ̀nà tí òǹkọ̀wé fi sí, ọ̀nà ni pé máa tẹ gègé ẹ̀rọ ìṣirò mi. So níbi ẹ̀rọ ìṣirò mi yẹn máa ṣe kí ni o? Àwọn tẹ́lẹ̀ jẹ, àwọn ilé tẹ́lẹ̀ jẹ, máa sọ síwájú sí. Ṣùgbọ́n tí mo fẹ́ fà yín bẹ́ẹ̀ náà ni pé nígbà tá a ṣe in tí wọ́n fún wa táwọn tí ń ṣe kí ni o? Tí ń ṣe 4s raised power 4 minus 19s cube plus 24x squared plus s minus 10 is equal to 0. Ẹgbẹ́ aláàkọ́ tá a kọ́ ṣe, àwọn ọkọ̀ mọ̀ pé x jẹ́ 1, àmọ̀ pé x jẹ́ 2.
s yòókù náà ní kíni o 7 plus root 129 over 16 tàbí s minus root 129 over 16 eléyìí ni bẹ́ẹ̀ sì mọ̀ sí kíni o bẹ́ẹ̀ sì mọ̀ sí polynomial equation kódà kó jẹ́ kíni kó jẹ́ raised to power 6 kó jẹ́ pé degree ta ní degree wa 6 ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan náà a kọ́kọ́ mọ ẹyọ kan tí n bá ti mọ ẹyọ kan mélòó ni ó ṣẹ́kù lẹ̀ ajá sí pé equation tí máa nílẹ̀ yóò mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ degree 5 so ti yé máa màá tún ṣe kíni màá tún yẹ̀ wò pẹ̀lú factors theorem mi so tí bá ti mọ tó jẹ́ so bá ti mọ nǹkan náà àwọn factor yóò tún kù mẹ́rin títí tẹ́ fi ṣe lórí quadratic equation lọ́nà tó jẹ́ pé lè lo factor method fún àbí ká lo formula so torí àkókò tí lọ púpọ̀ máa dúró síbí báyìí ṣùgbọ́n kí n tó parí nǹkan méjì òun náà mo fẹ́ ká dìmú so tí eléyìí kó lè fi yé wa dáadáa òun náà ni àwọn theorem wa aláwọ̀kọ́ náà ni reminders theorem kí ni reminders theorem wa òun náà ni pé kí ni o tí f of s mi tó bá divide the binomial s minus a ajá sí pé reminder mi ó mọ jẹ́ kí ni o f of a ní tó ń ṣàlàyé rí pé mo ṣe kí ni mo ti proof ẹ̀ fún wa so tí adẹ̀ ní factors theorem bákan náà ẹ̀wẹ̀ factors theorem náà ni pé kí ni tó bá jẹ́ pé reminder mi bá jẹ́ 0 ńkọ́ ajá sí pé f of a mi òun náà mọ jẹ́ 0 tí f of a mi bá dẹ̀ jẹ́ 0 yìí tó ń túmọ̀ sí òun náà ni pé kí ni o s minus a is a factor so tí yé so lákòótán òun náà ni pé kí ni tí x plus 24 tí x plus 44 tó bá jẹ́ factor f of x ajá sí pé tẹ́ bá fi minus 24 sínú kí ni o nínú function yóò mọ̀ fún wa ní 0 ní tó ń túmọ̀ sí ní ọ̀nà wọládẹ àgbà proof ẹ̀ náà ni pé kí ni a ti mọ̀ pẹ̀lú àwọn òfin yìí ní pé dividends mi o yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ divisor times quotient plus r kò bùkátà láti fi r of s síbí báyìí torí constant ní ọmọ jẹ́ kí ni ó mọ̀ jẹ́ kí ló tó àti mọ̀ pé constant ní ọmọ jẹ́ degree eléyìí linear ni tí ń ṣe divisor a sì sọ pé remainder ó mọ̀ jẹ́ degree ó mọ̀ kéré sí ti kí ni o yóò mọ̀ kéré sí ti divisor so tí tá bá ṣe síwájú sí tí bá ní x mi tó bá jẹ́ a ajá sí pé f of a 8 minus a lè jẹ́ 0 times q of x plus r so tí f of a ó máa jẹ́ kí ni 0 plus r eléyìí tí ń ṣe r f of a mi jẹ́ r àbí so ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí ni ìgbà tí a ti mọ̀ pé remainder nínú question yìí bákan náà ẹ̀wẹ̀ mo ti wá mọ̀ pé remainder mi ó jẹ́ 0 ajá sí pé f of x mi so tí yé báwọn f of x mi kí ni ó máa jẹ́ s minus a times q of x plus 0 àbí tá bá ní function kan tó jẹ́ pé a wá ní factor méjì ta ní nọ́mbà méjì táwọn nọ́mbà méjèèjì wá multiply ara wọn ajá sí pé kọ̀ọ̀kan náà nọ́mbà wọn factor ni so tí yé mi báwọn 18 is equal to 3 times 6 ajá sí pé 3 factor 18 6 náà factor 18 náà torí ẹ̀ la fi mọ̀ pé kí ni s minus a ọmọ jẹ́ factor f of s tí s minus a bá jẹ́ factor f ajá sí pé f of a náà mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ 0 torí àkókò ti lọ púpọ̀ ìmọ̀ bóyá lẹ́nìkan tó ní béèrè kan àbí béèrè mìíràn kí a tó parí Ayọ̀mídé àkójọ mẹ́ta so ìgbà tí ò sí ìbéèrè mọ́ so pẹ̀lú ọgbọ́nlọ́ọ̀bà a mọ̀ dúró sí bíbá yìí ní alẹ́ yìí adẹ́sì mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run mo kí àwa tí a darapọ̀ mọ́ wa so ní orí ìkànnì yìí ni àbí ti orí ìkànnì Facebook náà so títí tí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so mo kí wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣeun ó dìgbà.